Ẹ kú dédé àkókò yìí, gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, gbogbo ẹ̀yin tèmi ní tilé toko, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Bá ń pín fọ́nrán yìí ká, ọwọ́ ta fi ṣe ọwọ́ ní òní rọ. Fún ẹ̀yin tí ẹ bá ṣe ń bá mi pàdé nígbà àkọ́kọ́, orúkọ mi ò yí padà, Adéọlá Mighty náà ni. Mo ní ká sọ̀rọ̀ lórí Chief of Defence tí ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu ṣe yàn. Gbogbo wa ní lára kìtìyàn ààrẹ wa, bó ṣe ń sáré lọ sọ́tùn sósì, bó ṣe ń yọ Chief of Defence kan wọ́n fi míì sí. Àjò kan kíra àtúnṣe balẹ̀ wà lórí ètò ààbò tó mẹ́hẹ̀ yìí náà ni. Bọ́sí bandits Fúlàní darandaran bọ́sí jíyàn gbé tó ń pààyàn lọ́tún lọ́sì kò bójúmu. Mo dẹ̀ wò pé kò sáré kan tí ó wà lórí ẹ̀ tí ó fẹ́ ká ní kí orúkọ wọn bàjẹ́. Gbogbo wa láti rí àfẹn tí ó bá ṣe ààbò sí lókù pé ààrẹ wa wọ́n ń gbìyànjú lórí ètò ààbò yẹn. Wọ́n sáré kí but omi ló pọ̀jọ ká lọ. Omi pọ̀jọ ká lọ. Tí a bá ṣe àwọn fojú inú wò dáadáa, àwọn nǹkan tó ń rí jẹ́ di ìbàjẹ́, àwọn olóṣèlú gbogbo ààrẹ gbogbo bandits kìíní yẹn politics ni. Ẹ má jẹ́ ká tọrọ wa politics iná ni. Gbogbo alágbogbo nǹkan tí ẹni tó ṣẹ̀yàn Chief of Defence tó ṣẹ̀yàn gbogbo alágbogbo nǹkan tó ń sọ Christopher Musa gbogbo alágbogbo nǹkan tó ń sọ but inú mi dùn pé ó dàbí pé èso dúdú ni ó padà so because ẹni yìí ó dàbí pé ẹni tó wà capable ni because everybody ṣe ń hélè ẹ̀. Everybody ṣe ń hélè ẹ̀ everybody ń sọ ọ̀n pa ẹ̀ because wọ́n nígbà tó tún wà ń bẹ́ ó sì ṣe rí ìgbà tó wà ń bẹ́ wọ́n ṣe dáadáa tó wá ṣe yẹn afẹ́kún ó repeat ẹ̀ torí mi wò pé náà president àti ní Nàìjíríà pé president tó ń listen sí àwọn aráàlú wà láì gbọ́ mi ò kí ṣe OPC mi kì í ṣe olóṣèlú but mo mọ̀ pé tàbá mú president Bọ́lá Ahmed Tinubu ní máa mọ̀ number 2 tó ń listen cause ẹ wo last time tí wọ́n release àwọn prisoners bí wọ́n ṣe release àwọn prisoners yẹn everybody ń shout pé kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ rí i pé between a week president wa wọ́n ti change the decision pé tọ̀ ọ̀dà kó má release any prisoners because wọ́n listen sáráàlú wọ́n gbọ́n táwọn yẹn ń sọ kálá àwọn president mi ní kọ̀ọ̀kan wọn mọ̀ pé kò sára ta lè dá àlè táyé lọ́rùn àwọn kan náà tún sọ pé tọ̀ kò tásẹ̀ pa nìyẹn ìrọ̀ bẹ́ẹ̀ kọ́ wọ́n ṣe ń ṣèlú ọ̀bọ̀lọ̀ pàṣẹ ẹ̀sẹ̀ náà ni ọ̀bọ̀lọ̀ mọ̀ gbọ́ listen to àwọn ọmọlẹ́yìn yẹn nǹkan tó fẹ́ àwọn tó gọ́fùn lé lórí nǹkan tó fẹ́ bọ̀yìn bọ̀lọ̀ máa listen gbogbo láàrí táwọn yẹn sọ rárá ìtàǹdí ẹ̀ pé ó tún àfi wọ́n lẹ́ because àwọn kan bẹ́ẹ̀ tó murder case ni wọ́n sí tí ó gbé àwọn náà wà lára tó ní kó free but ìgbà táwọn yẹn pariwo ẹ pé president Bọ́lá Ahmed Tinubu wọ́n ti change decision wọ́n ní kó má fi wọ́n lẹ̀ mọ́ because wọ́n ti pé majority ò fẹ́ bí nǹkan táwọn decision táwọn ṣe yẹn wọ́n dẹ̀ change ẹ̀ that's the president that's gbogbo olórí nìyẹn nǹkan táwọn pè lórí nìyẹn kí olórí it's not just all about kó máa pàṣẹ káṣẹ́ ẹ̀rọ máa múlẹ̀ wá ǹjẹ́ àṣẹ tó ń pa ǹjẹ́ tó ń rọ àwọn aráàlú rẹ̀ lọ́rùn ẹ wò gbà tí Buhari ṣe tiwọn ẹ pé Buhari àwọn ọ̀rẹ́ yẹn o military kìíní ni gbogbo ẹ̀ sàṣì gan Buhari ọ̀gbọ́n kankan so ètò ààbò tó ń ṣe Chief of Defence tó ṣe yẹn yìí mo bẹ̀ Ọlọ́run náà láàyè kọ́lọ́run jẹ́ kó rí iṣẹ́ o torí orúkọ Nàìjíríà ní ògùn ní dórí bàbá kó bàjẹ́ o because àwọn èso ọmọ àlẹ́ Yorùbá àwọn support wọn kún orí iṣẹ́ ni ọmọ Nàìjíríà gidi làdọ̀ wa káwọn ìjọba orí iṣẹ́ òun ní ìdùnnú wa kọ́ máa dàrú àwọn kan bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n dùn bó ṣe ń dàrú yìí o àbọ̀ àwọn òsínú wọn because kò mọ́ pọ̀lú dání fún ọmọ Nàìjíríà rere fún ọmọ Yorùbá tó jẹ́ ọmọ Yorùbá tí yóò sọ máa lè kọ́ máa expect kí bàbá yẹn máa ṣàṣeyọrí kí wọ́n ṣe àṣeyọrí ni because tá a bá sọ pé very first time tá a lọ́mọ Yorùbá